ẹ̀gbọ́n tiwa ni wọ́n kò sí ìtẹ́gbọ́n ṣe o ẹ̀gbọ́n tí mo fi tọ̀tọ̀ dárúkọ wọn ẹ̀gbọ́n tiwa ni wọ́n kú tiwa ni wọ́n Yẹmí Ayébọ̀ tí gbogbo àgbà ńlá ayé pátápátá mọ̀ sí Yẹmí my lover. ẹ̀gbọ́n mo kí yín sà. ẹ kú dédé wòye o. ẹ̀gbọ́n nìyẹn wọ́n wà ń bẹ̀ ẹ̀gbọ́n ẹ bá mi fún orin wọlé ẹjọ́ ẹ bá mi fún orin wọlé. orí ló dàgbé ò sílẹ̀ àró òun ló fàlùkò sílẹ̀ oṣù ó fi lékelèké sílẹ̀ ẹ̀fún ó ní Yẹmí my lover lọ máa ṣeré orí mi ò tèmi ni ó ṣe jọ̀wọ́ má má jẹ́ mo ṣì o. a bí mi ní ìdílé Ayébọ̀ ní Kọ̀yà lókìtìpupa ọ̀dọ̀ wa náà ń pè ní Kálẹ̀ òkúdábì mi ni Joshua Ayébọ̀ mo sì mi Chief Mrs. Comfort Adé Ayébọ̀ so mo jẹ́ mo lẹ́gbọ̀n ọkùnrin second born ni mo jẹ́ Ìbàdàn dẹ̀ bí ni mo kàwé mo kàwé primary ní ìlú so àtìgbà ni mo ti wá sẹ́kù. nígbà tí mo wà lókè sínú tí mo kọ́ mẹkáníìkì àti ń lọ sí cinema house àmàlà máa wo fíìmù ní láfíà ní King Cinema ní láfíà jì so ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí ń develop interest ní tíátà nǹkan kan bẹ́ẹ̀ bí ká lọ wo àwọn Indian film wo Chinese film ọjọ́ tó wá gbé fíìmù Adélọ́fù wá ìjà orogún ṣé ìjà orogún àbí ìjà òmìnira tí àwọn òun ní hall táwọn ń pàtẹ́wọ́ inú mi wá ń dùn gan mo wá níwọ̀ náà ó ṣe ń pàtẹ́wọ́ fọmọkùnrin tó ń wò nínú sinimá yìí ó dẹ̀ wù mí kó máa kọ́ pàtẹ́wọ́ fún mi náà lọ́jọ́ iwájú kémi náà kí n dàbí tiẹ̀ o gbogbo táìmù ẹ mo ṣáà ti ń wá àwọn ní tíátà tí wọ́n máa tẹ̀lé káàkiri ó ti jẹ́ kí n develop interest yẹn. iṣẹ́ tó ń torí ìwé síta wọ̀ Súnmisọ́lá. bẹ́ẹ̀ Súnmi after Bísí My Dear la ṣe Súnmisọ́lá. ẹ sọ bí ẹ̀ ń pa Súnmisọ́lá ẹ̀ fún wa torí mọ̀ pé kọ́lọ́ ń fọ̀rọ̀ kí àbá mi bá àti ìyá mi nígbà yẹn tá à ń dàgbà èyí tá a wo fíìmù yẹn lé á tó 1,000 times a fẹ́ wò pa kí ni ìrọ̀lọ́ ẹ sọ díẹ̀ ń gba Súnmisọ́lá yẹn àmọ́ ká sì náwó iṣẹ́ ńláńlá tó pọ̀ kí ló mú iṣẹ́ yẹn wà àti pé kí ni concept storyline ẹ sọ díẹ̀ fún wa. ẹ ṣe rí ìgbà tí mo ṣe Bísí My Dear yẹn àwọn èèyàn náà encourage mi bá ṣe wá ṣe Súnmisọ́lá yẹn ta ló ejò nígbà yẹn fíìmù eléjò bẹ́ẹ̀ Súnmisọ́lá olólùfẹ́ ẹgbẹ́ méje ní ẹ bá. Súnmisọ́lá mi ṣe rí ìgbà tá a ṣe Súnmisọ́lá méjì tí mo lò fún ìyàwó mi Bọ́sẹ̀ lórúkọ ẹ̀ tó ń gbé ṣítà ní Sùúrùlérè each time tó bá ti wá sọ́dọ̀ mi bá rìn láàrin Lagos àlà máa rìn tó máa ń táwọn yóò bá ń wọ́ tẹ̀lé báyìí wọ́n máa parí Súnmisọ́lá o èmi tí mo ní ṣẹ́gun tí mo ń forí ṣe fọwọ́ ṣe wọ́n fi bẹ́ẹ̀ wá mọ̀ mí mo wá ní ìwọ̀lọ́ èmi tí mo ṣiṣẹ́ gan tí mo forí ṣe fọwọ́ ṣe àwọn máa kọ̀ ọ̀bọ̀ bàbá tó sọ pé ẹ̀rí bàbá tó sọ ìwé náà máa ń lọ́mú mo wá ní next ṣé tí n fẹ́ ṣe mo ní orúkọ mi náà máa fi dáàbò nǹkan bí Yẹmí mo wá fi My Lover fún orúkọ mi náà ni màá lò kọ́ tiẹ̀ mọ́ èmi náà máa ní gbọdọ̀ máa gbọdọ̀ Yẹmí o. so adẹ̀ṣe nígbà tá a dẹ̀ máa ṣe Yẹmí My Lover yẹn Ọlọ́run dẹ̀ ó bẹ̀rẹ̀ bá wa mẹ́sì so nǹkan tẹ̀ ń ṣe live and direct. live ni o pé mo fẹ́ sọ ma sọ́ọ̀tì mo fẹ́ bẹ́ látò àwọn iṣẹ́ kan ló Yẹmí ìdùnnú ìta ṣe tẹ̀lé Yẹmí My Lover lọ́nà Ẹ̀pẹ́ banner set camera ní ìlọ Fàtọ́lágbé indirect wọ́n pe action mo fẹ́ bẹ́ láti orí bridge yẹn sómi ọdún ẹ̀lẹ́dàdẹ́ gbọ́ ó tó bí ẹ̀mẹ́rin tó pe action tí mo máa dé ibi bridge yẹn bá máa sá padà pé nígbà tó pẹ́ ọ̀gá ní sọ pé Yẹmí dákun mọ́ bẹ́ẹ̀
yẹni dákun mọ́ bẹ̀ ọ́ lé bẹ́ẹ̀ni mọ́ para rẹ̀ dákun mọ́ bẹ̀ dákun mọ́ bẹ̀ ọ́ dákun mọ́. a kú láti ibẹ̀ gbádóre ṣáìdàjà alọ́sọ́nà ẹ̀kẹ́ wọ́n ṣe torí sí nǹkan ṣé máa fẹ́ gba sí ìjẹ́ ni afẹ́kọ̀ọ́ ìwé ti ara wa ní màá bẹ́ẹ̀ bí o n tó bá dà ló máa dà. ẹ pé action ẹlẹ́kẹ̀ẹ́ báyìí mo bẹ́ẹ̀ ṣé àrí mo ti action tí mo tó ń gbà tí mo sábẹ́ gbágbá mo dé ibi bíjẹ mo ti kẹ́sẹ̀ sọ mo rí èdè mo fẹ́ padà mi ò lè padà mo kò rí sọ́wọ́ mi ní mo kò rí sọ́wọ́ mi ní oníyá wíwá bẹ́ẹ̀ ni wíwá ẹ̀gbọ́n báyìí ni I thank my God. Bàbá eré ìwé lẹ ṣe tí sísítà wa Tọ́pẹ́ Àlàbí tó yẹ kó ọ̀nà ọba yín kópa nù eré kan gbà ẹ̀ ó dàgbọ́ ti bá yín ṣe eré kan rí àbí. Gbogbo Yẹmí Ìdìmú yẹn àjọ compose ẹ̀ bàtí orin kan wà ní Yẹmí Ìdìmú náà kàfáyà bèbí mo nífẹ̀ẹ́ rẹ kàfáyà tún olólùfẹ́ jọ̀wọ́ má fi mí sílẹ̀ o lówùúrọ̀ lọ́sàn-án lálẹ́ jọ mo fẹ́ kájọ máa gbé pọ̀ o ibi tẹ́mi compose ẹ̀ lónìí ẹ̀ Tọ́pẹ́ ló wá compose fami mọ́ra kájọ máa gbé pọ̀ títí láé fami mọ́ra kájọ máa gbé pọ̀ títí láé ìwọ nìkan ni mo fẹ́ so Tọ́pẹ́ ló compose láìní méjì yẹn sí mẹ́ta yẹn ló compose ẹ̀ pọ̀ torí ibi tẹ́ ò bá sí Ọlọ́run wà ń bẹ̀ so she was so good in terms of orin nígbà yẹn. èèyàn ńlá pàtàkì kan wọ́n kópa nínú iṣẹ́ yẹn pẹ̀lú yín èèyàn ńlá pàtàkì tó yẹ pé tó bá ń sọ nípa music ní Nàìjíríà tó ti represent wa worldwide bàbá wa King Sunny Adé wọ́n wà nínú iṣẹ́ yẹn bẹ́ẹ̀ tẹ́ ìbámu information là ń fún ilé ní ẹgbẹ́bí ìlẹ́pẹ́tẹ́ sí legend labadeko yìí no be say dem say bàbá báwo lè ṣe dídì gbèrú èèyàn ńlá lábẹ́ ẹ̀ kọ́ ẹ ṣòjò ó ṣe torí pé ilé súnmọ́lé ni àbí ìwọ̀nbẹ̀. no sẹ́rí King Sunny Adé àbá àgbà àbó níbìtà ó tiẹ̀ yé mi mo wà lọ́fíìsì lọ́jọ́ kan ní Tinubu because ọ́fíìsì mi wà ní Tinubu ní Lagos Island àǹtí mi kan wá bá mi àǹtí ni máa ń pè wọ́n ìkan náà ìyàwó aṣọ pẹpẹ àǹtí ayọ̀ ní àbí àǹtí àìná wá bá mi gbà àwọn dẹ̀ dọ́dọ̀ King Sunny Adé pé wọ́n dẹ̀ wíṣì láti méètì mi o wọ́n láìkí fíìmù mi àmọ́ wọ́n sọ pé mo máa ń jó bí àwọn mo máa ń kọrin bí àwọn máa ń múra bí àwọn kò pé àwọn dẹ̀ wíṣì láti mi wọ́n ní Sunny Adé Sunny Adé ń wá mi ó wà máa ìta ní nítorí Sunny Adé ń wá mi bí wọ́n wọ́n ní ń wá mi sẹ́ẹ̀ ṣẹ́rí bí mo ṣe wọn tó jáde báyìí mo lè fẹ́ wọlé pé wọ́n kàn súnmọ́ wọ́n kàn gbé mi dìde ni fún ara wọ́n kàn dì mọ́ mi ní wọ́n ní ọmọ mi ṣàlàáfíà rẹ̀ pẹ̀lú inú mi dùn láti rí ẹmọ lẹ́mìí inú mi dùn láti bẹ́ẹ̀ láti kó òótọ́ ni mo ní òótọ́ ni wọ́n láwọn àmọ́ mi wọ̀n tẹ̀jẹ́ ń gbádùn lé ọ́n láì fíìmù ẹ̀ gan inú mi was one of the happiest day in my life that day I mean never forget my life inú mi dùn gan so ìyẹn ló wá ó tún wá túbọ̀ fún mi náà nǹkan ilé tó pé ṣé mi náà ṣá ṣé mi náà ṣá ọ̀rẹ́ bá máa lọ yà wọ́n báyìí Ìjẹ̀bú Òde la lọ ká wọn mọ́ bàbá ń ṣeré ni ayá lọ jókòó tí wọ́n lọ sórí stage wọ́n ṣe tán báyìí akọ̀ǹgbà Gateway Hotel níjẹ̀bú Òde akọ̀ǹgbà bẹ̀ lọ àwọn náà sọ owó yàrá náà tó oúnjẹ oúnjẹ everything sí ìtẹ́rí tá à ń ṣe aago 2 òru là ń ṣe sí ìyẹn it was 2 a.m. lóru là ń rí kọ́dẹ̀ ó ti rẹ́ everybody. Ìbàdàn la bẹ́ẹ̀sì nígbà yẹn táwọn ṣùtì fíìmù ẹ̀ gbàdá wọn fi délé nìbàdàn lọ́dọ̀ àwọn èèyàn wa àbí táwọn artist wa ní àfà sáré kíẹ̀sì rìkọ́ọ̀dù àwọn kan ní ọ̀rọ̀ níbo kíẹ̀sì abáṣe fíìmù ó fẹ́ jí ní nǹkan kan bẹ́ẹ̀ ó fẹ́ jí ní níbo ló ti ń bọ̀ wọ́n ti ń kùn láàrin ara wọn akọ̀dé ní akọ̀gbà wọ́n ti bá wa ṣe ẹ̀gbọ́n nígbà fídíò kejì akọ̀kọ̀rí rí sí ìjọba mi ṣe ní síbi 2 sí 3 ó rẹ̀ everybody ni. ìmọ̀lẹ́ ló fẹ́ mi bọ̀ inú mi dùn nítorí mo rí di àmì inú mi dùn nítorí ẹ̀mí my lover ọ̀làyẹ̀mí olólùfẹ́
mo nífẹ̀ẹ́ rẹ̀. Yẹmí. Yẹmí. Bele ṣe, bẹ́mi máa ṣàyè bàbá.